Àjànàkú AKEWI. Ọba ń kí ọ. Ó yẹ ní gbogbo kó dín ọwọ́ alágbàfọ̀ kù ṣùgbọ́n kò yàtọ̀ ọ́nlẹ́ṣá. Ìwòye àná mò ń nà yá mi lọ́wọ́ kò tọ́ sọ́mọ rẹ lẹ́nu. Ojúlówó ọmọ aládé kò ní báwọn rọ̀ Oonirisa fín. Bẹ́ẹ̀ rí lára ọmọ ọkọ tó gidi wọn ò ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀. Bébí bí a ti wá sani ìdánimọ̀, òun sì ló jẹ́ ó yàtọ̀ sáwọn ẹ̀yà tó kù gédéǹgbé. Ìṣesí ohun ìhùwàsí wa ò lẹ́jà ń bá kàn. Ọmọ Yorùbá wa táwọn yọ bẹ́ẹ̀ kó gba ọmọ jọ. Oonirisa sì làwa mọ̀ bí olórí aládé fúnra ọmọ Yorùbá lọ́jọ́ pípẹ́. Sẹ́ni ó fẹ́ dorí ìtànkodò, irú wọn ló fẹ́ kó dogun húlàhúmọ̀. Ṣé kí n má parọ́ o? Ọ̀pọ̀ ọmọ àlè ni wọ́n torí owó tí wọ́n ń lé yan adára ń ta máwùlò ń lé. Bẹ́ẹ̀ ọmọ tó sọ lẹ́nu ló sàpò òyàkọ́. Bájá lógún ọdún láyé ẹran ẹbọ ní í ṣe. Ká wá torí àwíjàre ká pẹ̀gbọ́n lábúrò sówó àtọ́. Ń ṣe ni wọ́n ń bọ́ ìyá àjà ìran Ṣàngó lóní sẹ́rẹ́ o. His Imperial Majesty ọba ẹni ìtàn Adéyẹyè Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì lólórí aládé fún gbogbo ọmọ Yorùbá àtàtà. Ájú wo ò ṣe é wí lẹ́jọ́. Ìjà ìlara wọn ti ní kò tán bọ̀rọ̀bọ̀rọ̀. Àjàkáyé ẹlẹ́gbìnrin ìkéré, ẹgbìnrin èkùnà sí. Kọ́dẹ̀rísẹ̀ dọ́dọ̀ àdìmúlà. Ó kọ́lé òtútù, ó kọ́lé ọ̀rìnrìn. Ó káre o, bàbá Tadé ni káwù. Ìgbà rẹ tó ti ń dára kò ní bàjẹ́, máa bá ṣẹ́ ẹ lọ. Àjànàkú AKEWI. Ọba ń kí ọ. Ẹ̀gàn òní kó yí má dùn ẹ́ dẹ́kun dábọ̀ ẹ rọra pẹ̀gàn àkàndé. Ọba ọ̀lẹ́wà lówó. Ọba tó gbégbé oyin yàtọ̀ sẹ́ni ó gbégbé ata ẹ̀sà ti rí bó ṣe ń lọ. Pípò ọmọ aládé ò ṣe ní tẹ̀rì. Tá a fi ní dèrò lẹ́yìn lọ́ba Oonirisa gbé lọ́wọ́. Bá ó ti ṣe ríra wa lọ́kàn ṣálọ́ba Adéyẹyè gbé wọ̀ bí ẹ̀wù. Àlàká ọmọ àpáàrà dákun mọ́ gbọ́ o. Ìpọ̀nrí aláṣọ méjì tí ń ránṣẹ́ sí onípààrọ̀ ọgbọ́n àti rírẹ́ ẹ̀ ní òòní ń dá. Bàbá tó sọ fọ́mọ ẹ̀ pé òun àtọmọ kì í ṣẹgbẹ́ bí ò tiẹ̀ sọ gbogbo ayé sá lóye pé kékeré kọ́ ni bàbá fi jọ ọmọ lọ. Oonirisa jẹgbẹ̀nẹ̀ bí àti àkú gbogbo ayé ló gbé fún ọ tó fi dórí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Òǹkàrẹ̀ àgùntàn sọ́ọ̀lù handsome king oníwà tútù abẹ̀rìn tún múyẹ́múyẹ́. Oníwà kan ìrẹ̀lẹ̀ kì í ṣàdédé sọ̀rọ̀ bí ò nídìí. Ojúlówó ọmọ ọkọ tó ti léèrè jáde síta ní í ṣe. Òǹkàrẹ̀ òlẹ́sìn mẹ́rìndínlógún mẹ́jọ ń jẹ kó mẹ́jọ ń ṣaláì jẹ. Ẹ jẹ́ á ṣe kábíyèsí o sọ́ba Adéyẹyè Ògúnwùsì. Kábíyèsí o. Kábíyèsí Ọọ̀ni ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. Ọmọ Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ gbà. Ọmọ ayíkítí ogun ètírì ogun. Kárílẹ́yọ̀ àkú. Ogun Ọọ̀ni ẹjẹrẹ abojú jọjọ. Òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀. Ó táyé sọ bí igbá. Ọmọ láàdé ọmọ ìbírọ̀. Ó kárí ọmọ òsùn mẹ́rù tìkù. Ọmọ ibi ọlá ti ń wá. Ọmọ ayíkítí ogun ètírì ogun. Ọmọ arúgbó ilé ìgbòdè abìkaka lọ́rùn. Ọmọ òfọ́sẹ́fọ́sọ́ kọ́mọ olòmí ìfẹ́rúfọ́ tiwọn. Ọmọ débò òye. Ọmọ Gẹ̀ẹ́sì ìjànà. Mo bá Gẹ̀ẹ́sì rè jànà mo bá débò òye àrèpólé. Ọmọ igun gbẹbọ mo rè gbòdè. Ọmọ ogun là á gbà ọmọ ogun là á jẹ. Ọmọ igun kókókókó lórùlé. Igun lérí ìgbẹbọ. Àkàlàmàgbò lérí ìgbẹrù tútù. Àdìmúlà òrìṣà kejì. Ẹ gbọ́dọ̀ yèsì ábímọ rẹ̀ kó pé Oonirisa. Ọmọ erin gángan lé. Ọmọ erin gàngán òde. Ọmọ erin fi mí joyè kọ́rùn mi mọ́. Ọmọ erin fi mí joyè kí n dẹ́kun bèbè ọ̀nà yíyẹ. Kábíyèsí o ọba Adéyẹyè Oonirisa. Ọba tó tó ẹ̀rù ọba ni mo bà. Àwòwò àwò bá rẹ̀ ni ó rẹ̀ Oonirisa fín. Àjàláyé ẹlẹ́gbìnrin ìkéré. Ọba lọba ń jẹ́ kó ọba tí fọba jẹ ni. Ọba tí gbàdọ̀bálẹ̀ ọba kò ṣeé rí fín. Ọba tí gbogbo irúmọlẹ̀ ń fòbì kàn. Àjànàkú AKEWI. Ọba ń kí ọ. Ṣé kò yani lẹ́nu pé bá ti ṣe ráwọn ọmọ ọkọ kóòtù òjì bí ìpínlẹ̀ tó ráwọn ọ̀bàyéjẹ́ tí ń dorí ìtẹ̀kodò bí? Kí lóun ẹ fẹ́ jẹ lérè bítọ̀ ọmọ Yorùbá fọ́yángá ẹ má ya fi bí sólóore. Àwọn karambani tọpọlọ wọn ń bẹ ní gìgìrìsẹ̀ ni ò fẹ́ gbà pọ́ bá Oonirisa lọ́ba àkọ́kọ́. Ọba Babátúndé sá máa báṣẹ́ ẹ lọ inú àwọn onílẹ̀ ń dùnyùn gbà.
mẹ́bí lára àwọn olóríire tí ṣe àtàṣà Yorùbá jẹ́ lógún lọ́lá tó jí ìgbìyànjú wà ìgbìyànjú the effort ọmọ kan ṣoṣo bí 104 kórìjẹ́ òkèrè ọjà délé bẹ́bọ̀ ń lọ ní àkúrò nídìí ìdò ká má forí run ọmọ Yorùbá wá sáwẹ́wà ó ti lọ́ọ́ bá ẹni ìtẹ̀ ìsìn imperial majesty ọba aládé bó ti ń ṣe sáni ó máa ṣe lọ dákun má ṣe gbọ́tẹ̀lẹ́gàn ojúlówó ọmọ Yorùbá wa dúró tán olórí sílẹ̀ jẹ́ fún gbogbo wa láàrin mùtúmùwà àyàfọ́ máa lé Yorùbá lẹ́ni ó kójú sápò ló lè lóhun òrìṣẹ́ takuntakun tó bá Oonirisa dáwọ́lé níbi ká ṣàpọ́nlé ọmọlàkejì ṣera wa lọ́kàn iṣẹ́ àfihàn bàbá Bátúndé ní ẹjẹ́ òjíṣẹ́ Olúwa bíṣọ̀kan ohun àlàáfíà tó sọnù bí ó ti ṣe jọba láàárín àwọn ọba ilẹ̀ Yorùbá ló mú ní kókó Ọọ̀ni kì í pẹ̀gàn ènìyàn bẹ́ẹ̀ ni kì í fojú pọmọ làkejì rẹ̀ bí ti ń wá lọ síwájú onílé ní wá lọ síwájú àlejò kì í torí àpèrè tó wà yìí ṣègbè òṣìkà àjànàkú mo tún ti ń rọ́bà aládé tọ́ba Oonirisa bàbá ẹdúnjọ bílẹ̀ ní àkọ́kọ́ ó mọ Ọlọ́run lọ́kan kì í ṣẹlẹ́yàmẹ̀yà gbogbo ẹni ó bá fojú rí ní í ṣe lóore àtijọ́ tó ti gorí àpèrè ló ti ń ṣẹ̀tọ́ fáwọn onílẹ̀ tí gbogbo ìlú ń rojú bí ti ń ṣoore fọmọ Yorùbá wá ní í ṣe fọmọ Haúsá kò yan ọmọ Ìgbò ní pàṣẹ. Àjànàkú AKEWI. ọba ń kí ọ. gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjì bí ẹjẹ́ àjọgbó lórí adé ìtiwa lárugẹ bẹ́bí bónígbà bá ṣe pé bẹ́ẹ̀ sálà bá lẹ́nu àlejò tó bá yá àrìnpọ̀ ejò ní ń jẹjò níyà tálẹ́ni ó lè rógún lọ́gọ̀ àfàyàfà kó wá gbégi sí wọn káyọ̀dé síta tọ̀ sílé ò lè gbé wa débì kan ẹ̀tẹ́ ní bá dé tó bá yá ó ti yẹ ìjà mọ́ Ọlọ́run lọ́kan ká mọ̀ Oonirisa ló lórí aládé fúnra ọmọ Yorùbá láfilẹ̀ gòkè lágùnlà. ayin ikú òní jẹ́pọ̀ jẹ́yọ ẹni kó tó pa ni ó ṣe èèwọ̀ Oonirisa ṣe fún nílé ó ṣe fàlejò ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan sì kọ́ lọ́wọ́jà Oonirisa dé dúró bẹ́ẹ̀ dógbòmọ̀ṣọ́ ajílédé wọ́n ń jọlá Oonirisa bí ẹni jọlá Olúwa bẹ́ẹ̀ dé pínlẹ̀ Kwara bẹ́ẹ̀ dẹ́kìtì bẹ́ẹ̀ dòǹdó orúkọ Oonirisa ń taná lọ́wọ́ o kì í sọba tí ò ní tàn. ayin ẹ̀mí gígùn ní sànyà ẹ̀mí gígùn fún Oonirisa làwa ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ dọjọ́ alẹ́ kókó àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ abánisùnmá forúnkún ni wọn àbá ọdẹ sí dọjọ́ alẹ́ kókó ìran àkàlàmàgbò ní sáláìlẹ́gbẹ̀rún ọdún láyé ṣe ní kọjọ́ yín ó dalẹ́ kókó bàbá oníbejì bàbá adéọlá bàbá tadénikáwò ò ní wájà bọ̀rọ̀. Àjànàkú mo fẹ́ ṣèkìlọ̀ kan rabandẹ̀ fẹ́yìn ọ̀tá orírun ọmọ aládé tí ń ṣàgbọ́dẹ̀gbà ọ̀rọ̀ Yorùbá tẹ́ ẹ bá wà nọ́ọ̀lì ẹ gbọ́ná sórírun yín ló yẹ mọ́ mú panu ó jọ ń pèsè àtàṣà òyẹ́yìn wèrè ẹ̀dá ọjọ́ wo lẹ ti rọ́ máa.